tá a dé yìí ibi tá a dé yìí tó mọ̀ pé ajá lọ́bọ̀ fún wa tí wọ́n bá fẹ́ ṣe state police. bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ìgbónú forest wa ìgbónú reserve wa pátápátá gbogbo ilẹ̀ Yorùbá ni including Kogi, Kwara, Ekiti, Lagos State, Ògùn, Ọ̀yọ́ State tèmi gangan wà, Ọ̀ṣun, gbogbo inú forest wa pátápátá. Mo ti sọ enough is enough. èmi àmọ́ rìn lọ lórí ìrìn tí lè mọ command ìbọn rìn tí bá bínú tán kì í ṣe fíìmù o kì í ṣe action o. ọ̀rọ̀ náà ti padà débi olóògùn láti sá o. Gómìnà Ṣèyí Mákindé náà ti sọ̀rọ̀ nípa ìwé ẹkùn ilé tí Sunday Ìgbòho tó dálẹ̀ tó fẹ́ fi mọ́ jàjàgbara tó fẹ́ fi lọ kojú àwọn báńdíìtì. Ẹ ṣá farabalẹ̀ ìyànnà náà fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Sunday Ìgbòho náà ti sọ̀rọ̀, bákan náà àwọn àfáà kan náà sọ̀rọ̀, Akéwùgbà Gold náà sọ̀rọ̀, gbogbo wọn ni wọ́n sọ̀rọ̀. Ṣùgbọ́n nǹkan tó kàn wá jù ni pé kí ni gómìnà Ṣèyí Mákindé sọ? Kí ló sọ lórí àwọn ọmọ tí wọ́n jí gbé tó sì wà láhàámọ́ àwọn ajínigbé eléyìí tó yabo iléèwé kan ní Ọ̀yọ́ State? Eyín ò lábala Ògbómọ̀ṣọ́ ní Oríire local government tí wọ́n kó tíṣà, wọ́n kó olùkọ́, bákan náà wọ́n tún kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ó ṣe ni ní àánú ó sì bani lọ́kàn jẹ́ páwọn ọmọ tá à ń wí wọn ò lè sọdún iléyá pẹ̀lú àwọn olólùfẹ́ wọn pẹ̀lú àwọn òbí wọn nílé. Kí ni sọ ní gómìnà Ṣèyí Mákindé sọ lórí ẹ̀? Kí wàá ló sọ nípa ìró ẹkùn tó ń jà rìnrìn gàgà, àti pé ǹjẹ́ ní gómìnà Ṣèyí Mákindé ǹjẹ́ ló ti fọwọ́ sí ìró ẹkùn bí? Tó bá ti fọwọ́ sí, ìgbà wo ni wọ́n bẹ̀rẹ̀ ẹsẹ́? Olóyè Sunday Ìgbòho náà sì ti sọ̀rọ̀. Ṣé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló lágbára àti buwọ́lù láti lè jẹ́ pé kí Sunday Ìgbòho dá ìró ẹkùn lẹ̀ ni? Àbí gómìnà Ṣèyí Mákindé? Gbogbo ẹ̀ náà lẹ́gbọ̀ọ́ nínú fídíò yìí. Mò ń bọ̀ ná, ẹ má ì lọ ibì kankan. Ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́rọ̀ lẹ́nu gómìnà wa, lẹ́nu gómìnà Ṣèyí Mákindé. Tá a bá ti dé, ṣẹ̀gbọ́rọ̀ yín wà sọ àwọn kankan, yín wà ṣàlàyé àwọn kankan tí ò yé yín lórí ọ̀rọ̀ ẹkùn, àti pé kí ni Sunday Ìgbòho gangan náà sọ? Ọ̀rọ̀ náà ti di ọ̀rọ̀ agbára. Ìjẹ́ ní bàbá wa lókè ni ó bọ̀wọ́ lò àbí gómìnà Ṣèyí Mákindé? Wọ́n bọ̀ ná, ẹ má ì lọ ibì kankan, ẹ jẹ́ á gbọ́n tí gómìnà sọ. Ṣé wọ́n adopt àwọn ọmọ school àtàwọn teachers tó wà ń bẹ̀? This is a very tough period for me as a person and also for our state. People will know that security was one of the major pillars of this administration. Nígbà tí I put together omi tuntun apá kìíní and the same thing is fún apá kejì, and it will remain a major pillar. Ìjọba yìí tó dé kò sí nǹkan tó jẹ́ Àmọ̀tẹ́kùn ní Ọ̀yọ́ State. We wanted state police. It was because our get state police ní a ṣe ṣe Àmọ̀tẹ́kùn as a stopgap. They should stop wasting Nigeria's time. Àmọ́ bá ṣe ṣe Àmọ̀tẹ́kùn, the Speaker Ọ̀yọ́ State House of Assembly 1B, we passed a common law ní gbogbo Southwest ní House of Assembly gbogbo states tó wà ní Southwest Nigeria. They passed the law and that led to the creation of Àmọ̀tẹ́kùn. The only state still create Àmọ̀tẹ́kùn, Lagos State ni. A sì mọ ìdí tí wọn ò ṣe create Àmọ̀tẹ́kùn torí pé tó jọ̀gá wọn kò fẹ́ Àmọ̀tẹ́kùn. Wọ́n ibi tá dé yìí tó mọ̀ pé ajá lọ́bọ̀ fún wa. Tí wọ́n bá fẹ́ ṣe state police, don't ask the Inspector General of Police láti create state police fún wa. Our state assembly will create it. Give them the authority, the support. They are here within the shortest possible time. State police will come. Mo rò pé ẹ̀yin náà ti gbọ́rọ̀ lẹ́nu gómìnà Ṣèyí Mákindé lórí ọ̀rọ̀ bí wọ́n ṣe dá Àmọ̀tẹ́kùn ńlẹ̀. Eyín tó jẹ́ pé gbogbo ilẹ̀ Yorùbá adúláwọ̀ ilé ìlú wa ẹ wá mọ ibi tá à ń lọ. Ẹ̀yin náà mọ̀ pé olóyè Sunday Ìgbòho ó tún ti gbé mi ìdè tó pè ní ìró ẹkùn. Ṣùgbọ́n gómìnà Ṣèyí Mákindé ò sọ̀rọ̀ pé bọ́yá òun gba ìró ẹkùn wọlé tàbí òun ò gba ìró ẹkùn wọlé, ṣùgbọ́n fi ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí ó fi dọ́ọ̀jì ìró ẹkùn pé kìí ṣe ń tọrọ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, kìí ṣe ń tọrọ wá kànú. Kí ló lọ́rọ̀ kàn?
ó ní tọ́rọ̀ kàn ní state police. Ó wá ní pé ṣebí ńgbà táwọn ò rí state police gbàǹgbà náà síbí náà làwọn fi dá Àmọ̀tẹ́kùn lẹ̀, kò wá tún ní tí jẹ́ pé bóyá àwọn ò tún wá lọ sọ pé ìlú ẹ̀kọ́ kan ló kàn, ó ní state police lọ́rọ̀ kàn. Ó ti wá sọ fún bàbá lókè eyín ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu, ó ní wọ́n mọ́ pajá lọ́bọ̀ fún wa mọ́. Gómìnà ní kíjọba federal mọ́ nù wá, àwa náà mọ̀ jẹ, ó ní tọ́rọ̀ wá kan iṣẹ́ irú ẹkùn state police ni. Àwa gbọ́n tí Sunday Igboho náà sọ, ẹ farabalẹ̀ tẹ́yìn náà bá sì wò dáadáa ẹ rí i pé tọ́rọ̀ ilẹ̀ Yorùbá kàn tàbí gbogbo Nàìjíríà gan lápapọ̀ state police ni. Àwọn ni ó mọ tí ń ṣẹlẹ̀ ní agbègbè kọ̀ọ̀kan ní ẹ̀ka kọ̀ọ̀kan, ṣùgbọ́n ká wá sọ wípé ọ̀rọ̀ mò ń bọ̀ ná, ẹ gbọ́ àwọn wìrìwìrì, ẹ já gbọ́ lẹ́nu Sunday Igboho gangan, èyí ò ní nǹkan ilé tó dá èrò ẹkùn lẹ̀. Mò ń bọ̀, ẹ má lọ bí kankan, ọ̀rọ̀ sì kù táàjọ gbéyàwó. gbogbo inú forest wa gbogbo inú reserve wa pátápátá ní gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo ilẹ̀ Yorùbá ni including Kogi, Kwara, Èkìtì, Lagos State, Ògùn, Ọ̀yọ́ State tèmi gangan wà, Ọ̀ṣun, gbogbo inú forest wa pátápátá mo ti sọ enough is enough. Wọ́n wọnú gbogbo wa káàkiri eléyìí yàtọ̀ sí ti àkọ́kọ́ nígbà àkọ́kọ́ yẹn adọ́wọ́wú àfọmọdé ṣe lẹ́yìn náà adúpẹ́ fún bàbá wa Bọ́lá Ahmed Tinubu, Ọlọ́run jẹ́ mi wọ́n kù, Ọlọ́run jẹ́ wọ́n láṣeyọrí. Ẹ rí i pé tẹ́yìn náà bá gbọ́rọ̀ dáadáa, Sunday Igboho láwọn bẹ̀rẹ̀ ẹsẹ̀ ní kíákíá, ó sì tún gbé òṣùbàrà báńdẹ̀ fún ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu, tí túmọ̀ sí pé ẹ̀yin náà dẹ̀ẹ̀dẹ̀ gbàgbé ńgbà tí mo mú fídíò kan wá fún yín ńgbà tó lóye Sunday Igboho kọ́kọ́ sọ̀rọ̀ tó ní pé ààrẹ ti buwọ́ lu èrò ẹkùn tóun dálẹ̀, ṣùgbọ́n ní ìsìn ọ̀rọ̀ náà ti pín yẹlẹyẹlẹ, ó ti di swata yànyàn torí pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí Ṣèyí Mákindé ó ti fi hàn gbangba pé kò ṣetán láti gba èrò ẹkùn ilé tí olóyè Sunday Igboho tó dálẹ̀ kò fẹ́ gbà wọlé rárá. Ní tóun tẹnu mọ́ ni pé state police lọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kàn, ó sì ní àìrí state police gbàngàn ló mú Àmọ̀tẹ́kùn tó fi jẹ́ ipá wọn dá Àmọ̀tẹ́kùn lẹ̀. Ṣùgbọ́n wọ́n bọ̀ ní ẹja gbọ́ nǹkan tí àáfàá Akéwùgbà Gold ẹja gbọ́ tóun náà sọ tó rọrọ̀ ọ̀rọ̀ díẹ̀ kan wà níbi tóun náà sọ. Ẹja gbọ́ náà mò ń bọ̀ ní máì lọ́ọ̀bì kankan, ẹ subscribe sórí YouTube channel wa. Bó ni wọn ò ṣe nílò ẹ for political game? Bó ni wọn ò ṣe nílò ẹ láti fi àtáàkì àwọn olóṣèlú míì? N ti ń tán léegun ọdún, n ti ń tán lọ́dún iléyá ọmọ ilé mọ́mọ́ gan yóò padà rẹran jẹun. Ní Sunday Igboho presently nílẹ̀ Yorùbá ní tó dájú ni pé a ní di security outfit tiwa tí ò ní jẹ́ pé Christian ní tiwọn, Muslim ní tiwọn, traditionalist ní tiwọn. Èyí tó bá ti ẹ̀kọ́ mẹ́sìn kan lásìkò yìí wà láì fìtínà ní ó bẹ̀yẹ. Àmì ilé tó bá jẹ́ pé gbogbo ẹlẹ́sìn ní bẹ́ẹ̀ a lè manage ẹ̀. A need ẹ̀ fún territorial integrity and territorial security wa. Ó ṣe pàtàkì. Ká ní àwọn kan ti ṣiṣẹ́ kọjá kí ti ìwé ẹkùn tó dé. Àwọn OPC wọ́n ti jà kọjá, àwọn ọlọ́kùnrin wọ́n ti gbara wọn sílẹ̀ kó tó wá di pé ìwé ẹkùn dé. Àwọn oríṣiríṣi kódà àwọn Àmọ̀tẹ́kùn ti dọba dá sílẹ̀. Àwọn náà ṣe bẹ́bẹ́. Ẹni tí ò bá mọ nǹkan ni ó sọ pé mo ṣe bẹ́bẹ́. Ṣé ìbọn tí ń bẹ lọ́wọ́ bandit ní bẹ lọ́wọ́ Àmọ̀tẹ́kùn. Àwọn ẹlẹ́ni sunu gbọ́mọ́ sun ojú ọ̀nà. Bí ó ṣe mọ ní òun àwọn náà try wọ́n ti ní gbìyànjú. Ọwọ́ kan ìwé ẹkùn báyìí. Ìwé ẹkùn ní sílébù mẹ́sàn-án méje. IRUEKUN ìwé ẹkùn léje ni. Àfi kẹ́ ẹ padà méje fún wa. Òrùpẹ́yìn náà ti gbọ́n tí àáfàá Akéwùgbà Gold sọ, òun náà fara mọ́ pé irú ẹkùn pé nǹkan tí ó ṣeé ṣe kó ran ilẹ̀ Yorùbá lọ́wọ́ nípa ọ̀rọ̀ àwọn báńdíìtì ni, ṣùgbọ́n náà wá sọ nǹkan kan tá a gbọ́dọ̀ jọ wò, ó ní pé irú ẹkùn tí wọ́n bá dálẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé bóyá babaláwo wà ń bẹ̀, àwọn kìrìsìtẹ́nì àtàwọn mùsùlùmí tí ò ní jọ pé bóyá ẹlẹ́yàmẹ̀yà tàbí kí n sọ pé ẹlẹ́sìnmẹ̀sìn, pé bóyá àwọn babaláwo nìkan ni ó wà kún bẹ́ẹ̀. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé táwọn àáfàá kọ̀ọ̀kan náà ń jáde sí láti ìlú Ìlọrin nù pé èrò ẹkùn tí wọ́n fẹ́ dálẹ̀ yìí ó ṣeé ṣe ó jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ó kún bẹ́ẹ̀. Ṣùgbọ́n kí ni èrò tiyín lórí eléyìí? Bá a ṣe ń sọ̀rọ̀ yìí, gómìnà Ṣèyí Mákindé òun ò fẹ́ faramọ́ èrò ẹkùn, ó ní state police ní kí wọ́n bá wọn wá, ó ní tíjọba lókè ọba sì ṣe tán
láti gbòǹtẹ̀lù state police kí wọ́n fún ìpínlẹ̀ kọ̀ọ̀kan lágbára láti dá pólíìsì tiẹ̀ lẹ̀. Kí lèrò tiyín? Ẹ drop comment kẹ́ subscribe sí YouTube channel.